ọ̀rọ̀ yìí fún àwọn tí ó ìsọ̀rọ̀ markaz tẹ́fì mọ̀ pé in tá ń ṣe in tó yẹ kẹ́yìn náà máa ṣe àtàwọn tó rí kíní gẹ́bí asọ̀bíyà tẹ́rí gẹ́bí àtàásùbùl àmà aláwọn tí wọ́n rí gẹ́bí pé islam ló yẹ kẹ́ máa ṣe dìfáwọn fún pèsè markaz alhaqu ló yẹ kẹ́ máa ṣe dìfáwọn fún pèsè mudirul markaz farabalẹ̀ wa understand mo fẹ́ sọ fún ìlàtara tẹ̀sídíò tó fẹ́ sí so rí markaz ó dà gẹ́bí lọrin ni ṣùgbọ́n ó dá sáà pé lọrin òun headquarter gbogbo tí ń jẹ́ islam lè bá so wá ní gbogbo ilé kéwù yòókù yàtọ̀ sí markaz wọ́n dà gẹ́gẹ́ bí ilẹ̀ yorùbá yòókù ni ó sì mọ̀ pé gbogbo tí jọmọ lọrin fẹ́ràn lọrin kódà ẹni tí ó gbàtàfà límì ẹni tí ó gbàtàfà límì wàláhì làásìm tó jọmọ lọrin ó fẹ́ràn lọrin ẹni tí ó gbàtì bàbá àmójú markaz tó jọmọ markaz òun gẹ́gẹ́ fúnra rẹ̀ fẹ́ràn markaz sàmàgbọ́ ẹgbẹ́ pé ọgbà tí wọ́n tó náà brọ́dà tí wọ́n sọ pé dákòsà mẹ́ta tí wọ́n ṣe lọrin ẹwù bí sàlàfíà lọrin súnà lọrin tẹ̀blígì lọrin wàhábíyà lọrin sófì lọrin gbogbo wọn ti jáde sí brọ́dà yẹn dépò wípé ó súnmọ́ kí brọ́dà yẹn lọ sí kóòtù ìfẹ́ ló débẹ̀ o ṣé gbogbo àwọn tó jáde yẹn ṣé wọn máa takọ àfáà límì ṣé gbogbo wọn ṣé ó dùn mọ́ wọn tó ṣé gbogbo àwọn tó jáde yẹn ṣé wọn mọ láwọn kankan táwọn náà sọ pa àfáà límì mo fẹ́ mẹ́sẹ̀ yóò wọ́n understand mi dáadáa so wá ní gbogbo ilẹ̀ yorùbá yòókù yẹn òun wá ní gbogbo àwọn ilé kéwù yòókù gbogbo ilẹ̀ yorùbá yòókù àwọn alìmùsìlìkú náà wà nú ẹ̀ àwọn alìmùsìlìkú náà wọ́n ti rọ kíríkà gbogbo ẹ̀ Ìlọrin yìí nìkan ló kù torí wọ́n fẹ́ dádúró wọ́n fẹ́ wà lójú kan Ìlọrin ló nígbè ní tẹ̀lé yín pé èmi ń sára yín wọ́n lè wà láàrin bọ́tí èmi ń sára yín wọ́n gbogbo náà làwọn lè wò láwọn lè fi mú Ìlọrin yìí wọ àárín wọn wọ́n ìgbà ẹni tó wúwo ojú Ìlọrin yẹn òun náà ni àfáà tó wà bẹ́ẹ̀ tí ń ṣe Sheikh Ali táwọn ti yáfa yìí mú kúrò bẹ́ẹ̀ afáàní ní gẹ́gẹ́ ni wọ́n tájẹ́tì afáàní ní ẹ̀nà fẹ́ mú kúrò tó tó wá ti bá wà nínú okùn mẹ́tọ́ ẹni tó wúwo jù ní gbogbo lọ́rin tó yá pé gbogbo òṣèlú kò tó òṣèlú káwọn tó bí ọ tó bá déwájú rẹ̀ bá lọlẹ̀ tọ́bí mọ́ ọ̀kan àwọn afásàlàfíà bá tó déwájú bàbá balú lọ́rin afáwọn ọmọ tí ó mú un lọlẹ̀ afáwọn kan kúnlẹ̀ náà ẹni kí ni ẹ̀ lọ láàgbà ní àìbá tọ́lọ́ bá ṣe fún lọ́rin afáwọn ìlú lọlẹ̀ bẹ́ẹ̀ tààrà àwọn kí wọn náà táwọn náà sì dìfáwọn fún ẹwà tó bá sì dìfáwọn mú tó markaz ṣe dìfáwọn alẹ́ hàpìlẹ̀ ń ṣe afáwọn ìlú lọlẹ̀ báyìí so wọ́n ní bàbá yẹn wúwo gẹ́ so bàbá yẹn wúwo gẹ́ àwọn wò pé tábà tí ọba ní ojúwe bóni lórí ọbùn láwà nìní báyìí làwọn tó bí báyìí náà ṣe rí ìdán ọba yìí ń sọ pé Islam Fúlàní ló ń kílẹ̀ ẹ jẹ́ káwọ́ ọba tó jásí pé yóò mọ̀ dáadé náà lẹ́fì wọn mọ̀ sọ̀rọ̀ ìdẹ́sí Ìlọrin ìyá yìí mo ti wá fẹ́ sọ̀rọ̀ Mufti Ìwó torí mo láàkíyèsí tí mo fẹ́ pè wọ́n sí wallahi alazim àkíyèsí tó ọmọdé kìí lè pè àgbàlagbà sí àmọ́ gbogbo àkíyèsí tó lè káwà pé sí wallahi alazim àdérí ìfẹ́ àti sí bá àwọn ọmọ yìí tó yẹ kí wọ́n fẹ́ gbogbo àgbàlagbà báyìí wọ́n lakọ̀ wọn lórí afọ́nẹ̀kọ́ àpèyìn pẹ̀lú ọ̀rọ̀ lọ́rọ̀ àpèyìn pẹ̀lú mímọ̀ so ọ̀rọ̀ Mufti Ìwó ìpè wọn ní mùṣírikù ọ̀rọ̀ Mufti Ìwó ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn aláwọlẹ̀ Yorùbá tó dúró wípé àdìsẹ́ tó máa ń wọ́sọ fún báyìí láì pé ọ̀hún àti ọba àwọ wọ́n jọ ojú ara wọn láàrin wọ́n jọ ojú ara wọn bóyá láàrin ìgbà díẹ̀ sẹ́yìn nísìn tí ọba àwọ sọ pé ẹ̀dá kòókọ̀ ẹ̀mọ́ ọkọ̀ bàbá mi ló kọ̀ yá mi ẹ̀ lọ fi ká ṣe mí ẹ̀rì tí wọ́n lọ ẹtì mẹ́tí mò ń sọ àbí ẹni yẹ mo fi wé Mufti Ìwó ẹ farabalẹ̀ tẹ̀síjú mo ń ṣe wò ń pè wọ́n ní mùṣírikù o mo fi wé Mufti Ìwó tó yá sí pé wọ́n sàn gbọ́ against Islam lẹ́yìn bá náà lẹ́mẹ̀wá máa ṣàlàyé bí mo ṣe fi wọ́n wé Mufti Ìwó mú bọ̀ wábẹ̀ àmọ́ kí n máa kó lórí ọ̀rọ̀ tí mo ń sọ òní wípé wọ́n wá wípé markaz òní lọ́rí maktaba mudiru ọ́fíìsì mudiru òní ilé àfáà límì tó jókòó mẹ́gẹ́gẹ́ ní mudiru markaz tábà ti wá rí mudiru kò tó bí mudiru àwọn èèyàn mọ́ sí wáyé àwọn kan bẹ kò í ṣe wípé wọn ò lè sọ̀rọ̀ sí mudiru àwọn tó wà láyé kàbùdí ni wọ́n bẹ̀rù pé tí máa sọ̀rọ̀ sí mùdírù báwọn lágbára bá gbá mi wọ́n lálà sí mi wọ́n wọnú fámílì mi wọ́n wọnú gbogbo àwọn ará mi ó dákẹ́ àwọn kan bẹ wọ́n ní ayọ̀ láti sọ̀rọ̀ sí mùdírù eléwùn kankan kọ́ mo fẹ́ sí kí ni eléwùn kankan kọ́ mo fẹ́ sọ so ìdí wọ́n fẹ́ sọ lẹ́gẹ̀gẹ̀ ni pé wọ́n wá àwa rí àwọn kan tí wọ́n sọ pé àwọn kan náà bẹ àwọn kan mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ fi lè gbọ́rọ̀ Mufti Ìwó pẹ̀lú àwọn mùṣírikù náà yìí ni o mo fẹ́ fi Mufti Ìwó gbé àwọn mùṣírikù náà yìí ni ẹ máa gbọ́ wọ́n wá ń sọ́sọ́ pé aláwọn kan tó lẹ́tọ̀ sí ipò àfáànímì yẹ
lọ́gbà bàbá àti ọlọ́wọ́ kọ́tẹ̀ lọ́rin yẹn alẹ́tọ̀ wọ́n lẹ́tọ̀ sí tọ́ pé táwọn bá débẹ̀ wọn ní wílá àrímọ́ adé ni wọ́n mọ̀ dé tí wọ́n sì máa sí táwọn sí ẹ̀rọ wọn pẹ̀tẹ̀ síbí yóò ẹgbà pẹ̀tẹ̀ síbí yóò ti máa tí mo sọ bàbá mufti wo ẹ̀dá kún mo ní àkíyèsí kẹsì mọ́ pé sí àwọn tàbá fẹ́ bá àwọn kìbáàrù sàlàfíà sọ̀rọ̀ a kì í disrespect wọn rárá báwọn ọmọ yìí sí máa ń ṣe tó jáde pé wọ́n mọ̀ láwùkọ́ máa àgbàlagbà lórí wọ́n mọ̀ yóò kọ́ àgbàlagbà jẹ́ bí káwọn náà sọmọ lórúkọ no àwọn oníṣẹ́ báyà sọ̀rọ̀ tó báyìí pé súnà níbi ló bá kọ́ wa ká máa sí báyẹn ni fala marhaban biha fi baladina owó súnà báyẹn súnà kí súnà ní kò sí súnà nàbí ẹ̀ka fi sára nàbí àníjà fi sẹ́yà àgbàlagbà àwọn mufti wẹ̀ dákun mo fẹ́ pè ń sákèsí ó lè ti kó jáde pé kí fídíò mi tó bá dọ́dọ̀ yìí sẹ́rí nǹkan tí mo fẹ́ ṣe yìí wallahi alazim tó bá jẹ́ pé àníyàn mi ni pé káwọn yẹn lè mọ̀ mí àbí bá pé àníyàn mi ni pé kí mo lè rí kí n máa rí àwọn tẹ̀kìtì rọ́ọ̀sì lọ́dọ̀ àwọn ìbá àwọn ọlọ́wọ̀n yìí mọ́ lọ sọ àbí pẹ̀lú àníyàn pé mo ní nǹkan kan tí mo fẹ́ gbà nínú nǹkan tó jẹ́ nǹkan ayé ọlọ́run mo fẹ́ kí wọ́n eléyìí náà kó ṣẹlẹ̀ sí mi náà tí má ti dàgbà tí n bá níyì tí n bá jẹ́ nǹkan tí n bá sọ̀rọ̀ kọ́ ọmọ kékeré náà bú ẹ̀ gẹ́sì mi mo tọrọ rẹ̀ bẹ́ẹ̀ níwájú ọlọ́run àyàfi tó bá jásí pé ojú òtítọ́ nìkan ni mo bá wà nìkan báyìí ò ní ṣẹlẹ̀ sí mi mo ní àkíyèsí mo fẹ́ pè é sí bàbá mufti wo ẹ ti kó lórí manhaj sàlàfíà ó dẹ̀ tó wá di pé ìsàníyà ti wọ̀bẹ̀ kò sí islam lẹ́yìn sí ìdí fáwọn fún mọ́ torí mo rí àwọn àhàdífà nàbì tó yá sí pé ẹ̀ tẹ̀lé ẹ̀yìn lẹ́sìn sí súnà nàbì àwọn àhàdífà nàbì bẹ̀ tó yá sí pé ẹ ti gbà dànù ẹ ti tẹ̀ dànù ẹ̀ rántí ẹ̀ mọ́ àwọn súnà nàbì bẹ̀ tó yá sí pé mo rí pé ẹ ti yà kúrò lórí ẹ̀ adijọ́ tí bàbá mọ̀jú mọ́kànlá ti sẹ̀yìn bẹ́ẹ̀ ṣe tó pé mo máa ń ṣe alistic rọ mo máa tírèsì ká dáadáa máa wò dáadáa bó ní ká yìí tí ń bọ̀ wá mo notice pé adijọ́ tí bàbá mọ̀jú mọ́kànlá ti tó yá pé àwọn ọ̀dọ́ wọn láti gbọ́ wípé èèyàn báyìí ni mufti gbogbo ilẹ̀ Yorùbá so bí mọ̀jú ṣe wá sọ yẹn táwọn tí mọ̀ tẹ́lẹ̀ pé àwọn àáfàá ilẹ̀ Yorùbá ni wọ́n kójọ pé ta ni ó máa jẹ́ mufti ilẹ̀ Yorùbá àwa rí àwọn èèyàn wá ń kagẹ́ wípé bàbá mọ̀jú mọ́kànlá fún wọn jẹ́ mufti ilẹ̀ Yorùbá àtijọ́ yẹn ni mo ti bẹ́ẹ̀ ti go against Mudir kódà kí ní ìtí wá tí ilé orí pé àwọn akẹ́ tí mufti lọ ń tọ́ bọ̀ yìí ẹni kó lójú ọ̀nà báyìí kódà ó ti súnyàwó ó ti fi yẹ sínú àwọn al-Khawarij tẹ̀lé ó gbá ní ṣùrútù tó gbọ́dọ̀ wà lára yàtọ̀ tó sọ pé ní ìtìwọ́n náà Khawarij tàbí ìyẹn lè sọ pé àìní yìí náà Khawarij ló wà nǹkan àkọ́kọ́ tẹ́ ọkọ́ ṣe àbí kí n sọ pé ẹjẹ́ kọ́kọ́ mú àwọn ìtẹ̀sí lọ́wọ́ gbẹ̀yìn ẹjẹ́ kọ́kọ́ mú wá fún yín ẹni dúdú pé Mudir Markaz ń ṣe Khalifa Sheikh Adam Mama pẹ̀lú àníyàn pé èyí Mudir ológun against mi àwọn náà sọ pé mi ò ṣe mufti ilẹ̀ Yorùbá pé mufti ìwò ni mi bàbá ṣe rí èyí tó fi ń dájú bí wọ́n bá yẹ mufti níwò ẹgbẹ́ tó bá yẹ mufti níwò mufti ìwò ni wọ́n yàn àwọn táwa lérò pé tó bá fẹ́ sí rọ́bítọ́tùlà àyíma wal ulama nílẹ̀ Yorùbá tó bá jásí pé a fẹ́ wá ìlú kan tí ó yẹ mufti tí mufti ló máa jẹ́ gbogbo tí ó máa jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá kò bá jásí pé Ìlọrin torí Ìlọrin gẹ́gẹ́ ní headquarter gbogbo tí ń jẹ́ Islam ilẹ̀ Yorùbá tó fi máa mú mi yìí pẹ̀lú ọjọ́ orí mi yìí ọmọ kékeré náà sì tún ní mi ò àmọ́ pẹ̀lú ọjọ́ orí mi yìí kí wọ́n á máa fojú mi rí egun rí báyìí nílùú wa ìrìn egun rí báyìí tí rí egun ti sẹ́yìn tí rí rí ẹ̀fì mọ̀ pé Islam wọ bẹ̀yẹn yẹn níbẹ̀ ní Islam jókòó síbẹ̀ ni wọ́n mọ Islam sí Ìlọrin ló tó sọ pé mufti tàyàn yóò mufti wa pé àfa Ìlọrin àfa gbogbo ilẹ̀ Yorùbá àfa àgbà ilẹ̀ Yorùbá àfa àgbà Ìlọrin àfa gbogbo ilẹ̀ Yorùbá ni ìmáàmù Ìlọrin ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá ni mufti Ìlọrin mufti gbogbo ilẹ̀ Yorùbá ni tó wáyé pé ká ní ká gbé kalẹ̀ tó wáyé ká wù yé sí dáadáa kó yàtọ̀ bá fẹ́ máa ká ọgbà àwọn ìlú tó yẹ pé Islam jókòó ń bẹ̀ ìwú ò lè jẹ́lẹ̀ kejì kò lè jẹ́lẹ̀ kẹta tó bá já sí pé kò bá sí àwọn ìgbìmọ̀ tí wọ́n ń yan mufti o ìwú ò lè jẹ́ mufti ìwú ò lè jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá tó bí mufti gbogbo bá jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ìmáàmù ìwú mà jẹ́ ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá àwọn tó ìtò sọ pé àwa ni mufti gbogbo ilẹ̀ Yorùbá Ìlọrin nìkan lẹ́yìn Ìlọrin a sì tó ráwọn lómi ìfẹ́ dákọ̀ àwọn lómi but Ìlọrin number 1 ìbéèrè tábìrì ni pé sáà ráwọn ògbìmọ̀ kan tó jáwọn onímọ̀ tán ń bẹ nílẹ̀ Yorùbá bí fọ́ Rọ́bítà só wà tí ó bá ti wá sí ajá ti pé Rọ́bítà ló wà ní kòkó yẹn mufti so inú fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé mo ti rí pé ẹ ti go against ẹ ti kó àwọn náà mọ̀ náà sàlàfíà àwọn náà fìlẹ̀ ṣàrò láàrin ṣàrò àmọ́ nǹkan tó dé ẹgbẹ́ lẹ́sẹ̀ sàlàfíà àmọ́ tó dé àmọ́ inú wa rí bẹ̀rẹ̀ pé ẹ wá padà á di pé ẹ pẹ̀lú mí ní Khalifa Sheikh Adam yàtọ̀ sí Mudirul Markaz ṣe wá rí ọ̀rọ̀ àwọn tẹ́ lérò iṣẹ́ ilé ìṣọ́kẹ̀ fún ọ̀rọ̀ yìí náà tó dàgẹ́ bí Ìlọrin náà àwọn èèyàn kan bẹ̀tẹ̀ wípé wọ́n lẹ́tọ̀ sípò yẹn
wọ́n lẹ́tọ̀ sípò yẹn ó yẹ kí wọ́n wà ń bẹ̀ ọ̀rọ̀ wọn dàgẹ́ bí àwọn tó sọ pé àwọn kan bẹ́ẹ̀ lórí yẹn ilé wọn ìran wọn ó yẹ kó máa jọba náà ó yẹ ká gbé ọba ládé ká gbé ọba láwà níyàkú bẹ̀ kó wọn bọ́ síbẹ̀ ká máa dé ládé láwọn oníṣẹ̀ṣe tán bẹ nínú Ìlọrin táwọn náà ń kún àwọn tó wà nílẹ̀ Yorùbá ní wọ́n kún wọn lọ́wọ́. So in tí ó dá púpọ̀ ní kódà ẹ lọ ka hadithi Muslim hadithi Hudhaifa kí ló sọ nípa kàtẹ́sí tẹ́bá tó wò ẹ lọ ka hadithi Ubadah bun Samit tó náà wà nínú sọ Bukhari wá sọ Muslim tó bá kún àlẹ́ kí ló sọ nípa hadithi Auf bin Malik nínú sọ Muslim ẹ lọ ka kí ló sọ nípa ẹni dákùn kan tó sọ nípa ẹ náà lọ sí wájú nípa ẹ tako hadithi yẹn hadithi tẹ́wà tako jù ona hadithi Abu Sa'id àti hadithi Abu Hurairah radiyallahu ta'ala anhuma yẹ́lẹ́ pàá kí ń kọ́ hadithi markazi àti ma gbogbo hadithi ẹlẹ́bí yóò kúnyíwá pé idha buyi'a li khalifatayn khalifa kan tún ni wọ́n wá ṣe bí'à fún khalifa méjì pòlẹ̀ kan náà Ànábì sọ pé faqtul akhar minhuma ọ̀kan náà méjì ẹmú kankún bẹ́ẹ̀ tó àdẹ́tò sí kẹta Ànábì fi ṣe ju pé Ànábì fẹ́ kí wọ́n aláàkó máa ṣẹlẹ̀ ni so ẹ̀yin lẹ́wọ́ fẹ́ ẹ ti da family ìwújẹ́ lókun ẹ ti da níbẹ̀ yẹn ìwújẹ́ lókun ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ní khalifa níbẹ̀ yẹn nísìnyí so ẹ takò ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam hadith ibn Umar náà hadith ibn Umar náà sọ tó gbà náà sọ tó jọ bẹ́ẹ̀ náà Muslim náà lòun náà wà èdè yìí kò sẹ̀ wà èdè sì yà parí pé ibi tabaari pé fa in jaa akharun yunazi'uhu fadribu unuqah tabaari ní kìrìsìlẹ̀ gbàtẹ́ kàtí jẹ́ khalifa ẹni ká dé ní sọ́nà àpẹẹrẹ ní khalifa ẹgbẹ́ ọmọ ẹ̀dá hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níbẹ̀ ní sí ẹ̀ takun manhaj so al-khuruj ala az-zu'ama al-khuruj ala al-umara al-khuruj ala ar-ru'asa nínú nǹkan tó lè mú yàwó nù khawariji ni tó yẹ tẹ́ sọ́pọ̀ markaz tẹ́wàá jẹ́ tó yẹ pẹ́ kìí sàlàfíà súfí ní ẹlẹ́sẹ̀ jálàbí òdíwọ̀sẹ̀ jálàbí ẹlẹ́sẹ̀ múlùdí ẹlẹ́sẹ̀ gbọ́ àwọn kan àwọn oríṣiríṣi ẹ̀yìn náà ni tó ní náà mojú gbèsè tí wọ́n ń ṣe ṣe orí mojú tí a sọ fún síwájú ni àwọn oníbàbà mojú markaz tí wọ́n gbé láwà náà kan tí wọ́n fi tẹ̀síbá sọ́wọ́n ni àwọn orí mojú tí wọ́n tẹ̀síbá káàkiri ó lè rí wọn mojú gbèsè jálàbí mojú gbèsè fọwọ́ náà mojú gbèsè táyẹ̀ pẹ́ mojú gbèsè ń ṣe gbogbo tí gbogbo ẹ̀ pípọ̀ yìí ń ṣe ẹ̀yin tẹ́ jẹ́ súnfí mú bá wíò tẹ́ kí ń ṣe sàlàfíyà àmọ́ tó pọ́blẹ́mù tí ní pé àìsàn markaz ṣẹ́yìn tí ẹ̀ dáadáa markaz ni wọ́n tájẹ́tì markaz ni ò tí fún ọlọ́nà láti dìde èdè kí wọ́n rí in tí wọ́n fẹ́ ṣe sílẹ̀ Yorùbá yìí markaz ni kẹrì òjíjẹ kẹrì sí torí tọ́lá fi rí markaz wo tọ́rí lọrin wọ gbogbo ìlú yòókù ẹ ti tá o wallahi bí sàlàfíà bá darí ìlú yìí ká ṣe yín ohun tẹ̀síbíwò tí wọ́n á ṣe yìí sí àbí bí mo ṣe ṣàbáhà mufti ìwó pẹ̀lú ọ̀kanú àwọn tó jẹ́ àwọn mùṣírìkí ilẹ̀ Yorùbá sí mo ṣàṣejù àkọ́kọ́ kí láń pè ní tẹ̀síbíwò sẹ́rí tẹ̀síbíwò kí ni gánàdù tá a fi ń kọ́ tẹ̀síbíwò yóò kàlẹ́ kàmá kàbàlágà ẹgbẹ́ kàbàlágà kó má ní pé má hudifa illa li gharadin wa ma uthbita illa li gharadin in tó máa fi rinlẹ̀ báyìí tó bá rí báyìí kó máa fi rinlẹ̀ kò sí ìdí tàbí fi rinlẹ̀ ju wípé ó ní reason ó ní purpose tàbí rinlẹ̀ kí ló fẹ́ tàbí fi lo tashbih alukọ́ ni ma lo tashbih láti lè kalẹ̀ understanding tó bí bí alìgbà bíi bẹ́ẹ̀ alukọ́ ni ma fi sọ lórí ala haqiqati shay bí alukọ́ ni ma fi sọ ala haqiqati shay alimọ́gbọ̀n kàyẹ́yí akílọ̀ bí lọ́wọ́ sọ yẹ́ ọlọ́wọ́ wa sí tashbih fún wa ló fẹ́ tàbí wọ́n fi tashbih sínú ilmul bayan البيان كي شغالين ينكا فيا بلاغا ميت انا لو كنسي اني علم المعاني اني علم البيان اسني علم البديع علم المعاني يقول بعلم معاني النحو وني اواسي وان با نحو اليو نان بي ني ايجاز بالحذف ايجاز بالقسم به او ايجاز بالكسر ام به ايجاز بالحذف به ايجاز بالحذف ني علم المعاني علم معاني النحو ودي بي بو مسائل tí wọ́n treat be khabaru àti mubtada o ma bo khabaru àti insha o ma di mubtada o ma rí khabar o ma rí àwọn nahyu o ma rí naatu o ma rí gbogbo àwọn kini yẹn bẹ o rí pé ó ní bá ṣe pẹ̀lú nahwu pé ilmu maani nahwu o rí ilmu al-aqub ilmu al-bayan ilmu al-bayan òun fẹ́ kọ́ wa so ilmu al-bayan ó fẹ́ kọ́ wa pé ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ pé lágbájá dúró kan yìí ọ̀nà mélòó ni mo lè gbé gbà ẹ̀gbọ́ ilmu al-bayan ní tó fẹ́ kọ́ wa ní pé agbóyè ọ̀kan náà àgbóyè ọ̀pẹ́ yẹn kí wá mú wá lójú ọ̀nà oríṣiríṣi tó yẹ gbogbo ẹ̀ náà lórí àgbóyè mu náà for example tí mo fẹ́ sọ pé lágbájá ó lọ àwọn ọ̀nà tí mo lè gbà sí mi sọ pé lágbájá ó lọ àbí mo fẹ́ ròyìn ẹnìkan
gbogbo ọ̀nà tí mo lè gbà tí ma fi lóye tó yẹ pé nǹkan ọ̀kan náà ni mo ń sọ ẹ̀rí àárí tẹ̀sídìí ń bẹ àárí majáàzù ń bẹ àárí al-isti'ara ń bẹ àárí kìnnáyà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run máa ń lo tẹ̀sídìí láti fi ṣàlàyé nǹkan tó gbígbà mí kí n máa lè sọ̀rọ̀ lórí àkíkọ̀ nǹkan àní ọmọ gbọ́ kal-'ihni al-manfush ẹmọ gbọ́ kamathali al-ghayth a'jaba al-kuffara nabatuhu ọlọ́run máa ń lo tẹ̀sídìí láti káwọn ilẹ̀ understand tí máa lè sọ̀rọ̀ yóò ala haqiqati ẹ̀rẹ́mí lè máa understand rẹ̀ yóò kẹ́rẹ́ bẹ́ẹ̀ kí ló wà sọ tẹ́lẹ̀ náà mudiru markazi islam le yorùbá ni wọ́n dáàbò bò mudiru yìí ń ṣe ẹni tó mudiru tó ń jálàbí wọ́n ló ṣe jálàbí mudiru yìí ń ṣe tó yẹ pé à ń fi mórìdì jẹun à ń fún aláwọ̀ ọdún àṣekínní mudiru yìí ń ṣe ó torí yín náà ni àwọn pípù yìí sì ní ìwọ̀n ní nǹkan kan tó fẹ́ ṣe fúnlẹ̀ yorùbá ju pé wọ́n kàn fẹ́ darí ilẹ̀ yorùbá náà so mufti wo ẹ̀yin náà wallahi lazim ẹ̀yin náà ẹ̀ jáde kúrò manhaj tọ́jú àwọn lè máa jáde sí báwọn ọmọ yìí sí jáde sáwọn afáwa ó ta àwọn oníjáde sí ẹ̀wọ̀n ní sẹ́wọ̀n nǹkan tẹ̀sí láìpẹ́ ìtọ́ tẹ́ fi kíní sọ́hùn kíní flag àwọn sọ̀rọ̀ Filistin tẹ́ fi kíní wọn kọrùn tí àwọn ẹ̀kọ́ àwọn ọjọ́ síwájú tẹ́wà náà báyìí ilé òní sì kò ní kankan sí pẹ̀lú Gaza wallahi kò ní kankan sí pẹ̀lú Gaza ó wá fẹ́ dàgbé pé ó dàgbé mufti wo wọ́n ṣe kíní torí kankan nígbà tẹ́wà fẹ́ ràn wọ́n lọ ẹ̀kọ́ àwọn ọmọ lọ síbẹ̀ ní kẹlọ bá wọn jagun kò sí pé kẹ̀kẹ́ náà báyìí ẹgbẹ́ kò gbọ́jọ́ na sàlàfíà kan lọ kò ní mọ́nà àkọlọ́ sójú ọ̀nà mọ́nà àti sàlàfíà kan mo ta wo ní pé ìlú kàwá kò sí kan tó kàwá tó bá gbà àwọn afáwà kan lọ́kà sí tó bá sí báyìí nísìn àwọn ọmọ yìí ti jáde wọ́n ti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ju ẹnu wọn lọ́rọ̀ máa sọ dákun àwọn mufti ẹwù yé sí gba àwọn kíní yìí ẹwù yé sí gba àwọn kíní yìí dákun ẹwù yé sí kíní yìí ti ń gbé kú lójú ọ̀nà Islam ó ti fi sínú àwọn àwárí yìí ó dákun àkíyèsí ni tàwọn ọlọ́kùnrin náà lọ.